Ẹ káàbọ̀ sí Ilé Olúwo TV. Orúkọ tèmi ni Olú Òkìkíọlá. Olúwo, ní last episode ẹ sọ̀rọ̀ nípa Ifá àti bó ṣe jẹ́ ẹlẹ́rìí ìpín, bó sì ti jẹ́ ọ̀rọ̀ ẹnu Elédùmarè. So ẹ dẹ̀ mẹ́nu bà ibi tí àwọn ọmọ ènìyàn bá ṣe ní ṣe pẹ̀lú Ifá àti nǹkan tí agbálẹ̀ ayé wá ṣe. Ṣùgbọ́n ẹ lọ deep. Ṣé ẹ lè lọ deep? Ẹ ṣeun ọkùnrin tó wọ kátòkátò yìí. N tí à ń sọ lọ́rọ̀ Ifá pẹ̀lú bá ṣe yàn pín. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí a ṣe jẹ́ ènìyàn lóde ọ̀run. Because òde ọ̀run dàbí factory tán ti máa wọ ènìyàn ni. So bí a kàn ṣe bí wa ńlá wáyé láti wá execute nǹkan ní ká ṣe. Ọbàtálá òun ni Olódùmarè gbéṣẹ́ mímọ àwọn èèyàn fún, the molder, ẹni tó mọ àwọn ènìyàn ní àmọ̀. So ẹ wo àwọn tó jẹ́ àwọn ènìyàn wa bíi arọ, àbùké, àràrá. Àwọn yẹn wọ́n jẹ́ ọmọ Ọbàtálá tí ó yàn láàyò torí pé ó mọ̀ pé níbi tóun ti mọ wọ́n ni àwọn kìnìún yẹn wà. Ṣé mọ̀ pé kò sí bí àwọn nǹkan kan ṣe ní máa ṣẹlẹ̀ tí èèyàn bá ń ṣiṣẹ́ nílé iṣẹ́. Èèyàn náà máa ń ní àwọn kùdìẹ̀kùdìẹ̀. Ọbàtálá wá mọ̀ pé àwọn eléyìí o wọ́n jẹ́ ààyò tèmi o. Nígbà tí Ọbàtálá mọ àwọn ènìyàn, Ògún òun ni ó ń ṣiṣẹ́ irin. Tí wọ́n bá fẹ́ fa ẹ̀jẹ̀ síyàn la ní hospital ní ìdíje mọ̀ pé abẹ́rẹ́ náà máa lò. Òun ló ṣe gbogbo iṣẹ́ fífa ẹ̀jẹ̀ sí ni lára. Olódùmarè ló ṣiṣẹ́ nígbà pé Olódùmarè ní agbára tí ń lò fún gbogbo ẹ̀. Olódùmarè ló ṣe iṣẹ́ ẹ̀mí bí àwọn ìṣàkóso wọ iṣẹ́ nìyẹn. Ẹ wo Ifá tó jẹ́ ohun ṣe mọ̀ pé ọgbọ́n nìyẹn. Ibẹ̀ ni ọgbọ́n àwọn ẹ̀dá ènìyàn wà. So la máa fi ń sọ fún àwọn ènìyàn pé ó yẹ ká mọ irú èèyàn tá a jẹ́. Torí látòdì ọ̀run láti jẹ́ ọmọ Olódùmarè, láti jẹ́ ènìyàn, ẹni tí a yàn, the chosen one. Ẹ̀dá ènìyàn, ẹni tí a dá, tí a wá yàn. Kátà wá délé ayé ó dáa. Pàtó ti rí báwọn, a wá lọ sílé ibi tá a ti yàn pín. Àdébẹ̀ Olódùmarè ó wà ńbẹ̀. Ta ló tún wà ńbẹ̀? Ifá. Àwa tá fẹ́ yàn pín, àwa náà wà ńbẹ̀. Òǹkàlùkù wa yàn pín. Tí n bá délé ayé o. Báyìí ni màá ṣe, báyìí ni màá ṣe. Ihun tá a wá ṣe nu, ihun tó wá ṣe yàtọ̀ sí tèmi. Èmi yan báyìí. Tí n bá pé ọmọ ọdún báyìí o, mo fẹ́ ṣe nǹkan báyìí. Tí n bá pé báyìí o, mo fẹ́ ṣe nǹkan báyìí. Tó fi dégbà tá a kù fúnra wa lásán. So kì í ṣe bíi pé Elédùmarè ló yàn fún wa. Free will làwọn olóògbé máa ń pè é. N tá a yàn. N tí a yàn. A wá yàn tán. Ifá wà bẹ́ẹ̀ láti ṣẹ̀rí. Nígbà tá a wá délé ayé òun, àmọ́ tá a yàn àbí. Bí èèyàn bá wá fẹ́ mọ téèyàn yàn, ta ló yẹ kéèyàn lọ bá? Ẹni tó wà níbẹ̀. Tọ́ọ̀. N tó wá fà á tí àwọn bàbá wa máa lọ fi dáfá nù. Gbogbo ẹ̀ ló ti wà lọ́dọ̀ Ifá. Tí a bá mọ ọ̀nà àbí kí mo ti wá sí láyé gan. Táwọn wá ipa ètò ẹ̀ka tọ̀ ẹja pàpà lọ. Gbogbo ìdáhùn sí ìbéèrè wa lọ́kọ̀ọ̀kan ní ń bẹ lọ́dọ̀ Ifá. Gbogbo ohun tá a bá fẹ́ mọ̀ láàrin a lè mọ̀ lọ́dọ̀ Ifá pátápátá. Kódà ká tún fi àwa ara wa ká fi lẹ̀ ibi tí Ifá tó ní ìmọ̀ nípa ayé dé. Ká tún fẹ́ mọ̀ nǹkan nípa ìlú. Ká tó dàlú kan, Ifá ó ti sọ̀rọ̀ rẹ̀. Kán tó bímọ kan, ẹ bímọ kan o, báyìí lẹ́sọ̀. Tí wá sì délé ayé, bá fa sọ pọ́kùnrin náà ni, wọ́n sì sọ báwọn. So ní pé bá a bá fẹ́ mọ gbogbo nǹkan, n tá a wáyé wá ṣe o, n tá a yan o, n tá a jẹ́ o, n tá a fẹ́ jẹ́, ká lọ rí Ifá gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀. Ìyẹn jẹ́ iṣẹ́ tí mo gbé fún gbogbo ẹ̀dá ènìyàn. Gbogbo ẹni tó bá ti mọ̀ pé òun nílò àti lè wádìí ara òun fẹ́ mọ bóun ṣe jẹ́ àbí òun fẹ́ nǹkan kan tóun ò tí ì rí, òun ṣe ohun gbogbo ọ̀kan kan rè yọrí kó lọ rí Ifá ìbẹ̀ǹbẹ̀. Bí ìgbà tán bá gbéwèé, ẹ wo tá bá lọ léwèé, wọ́n gbé gbogbo fáìlì èèyàn, wọ́n gbé pamọ́ síbì kan. Bó bá wá ṣe kíní kan, kódà tó fi mọ́ health, ìlera rẹ̀ náà gbé bẹ́ẹ̀. Ilé ìwé tó lọ yóò wà ńbẹ̀, ibi tó ti ṣiṣẹ́ yóò. Bí Ifá ṣe jẹ́ gan-an nu
ibi tẹ́ ti lọ máa rè síwèé mi wò pé ó dáa mo wà lọ́mọ ọdún báyìí gbogbo èèyàn ní ti báyìí mi ò sí kí ló fà á